ìran ajá kan lè kàn ìran ògòǹgò kan ò ní fò lójú òfurufú bí n pé o máa dùn ní alààyè ni ó nínú òkú. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Máa gbó owó mi. Bó pẹ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. So why they do like this, bro? It don't make sense now. Kí ló ń sọ lẹ́nu tí ó dùn yín now? Má má ṣe báyìí. Sincere, inú bí mi o. Dr. Sincere, I don't like this. Mi ò like ẹ o. Kó má ṣe wọ̀bọ̀ yìí now. Queen! Aya tó ní tiwa. Jẹ́ kó gbọ́ Queen! Aya tó ní tiwa. Ẹ jẹ́ kí n bá yín gbélé. Yoshibii. Bí mo ṣe ń rí oyún inú yín, inú mi dùn gan-an. Bọ̀dá ló máa ní oyún yìí o. Kí ló ń sọ báyìí? Ta ló tún fẹ́ ní? If not the king of 10 communities. Kọ́lọ́dúnmọ́dù. Kọ́lọ́mọ jọ̀gọ̀jọ̀gọ̀. Kọ́lọ́dúnmọ́dù. Kọ́lọ́mọ jọ̀gọ̀jọ̀gọ̀. Ṣẹ́ẹ̀rì, ọjọ́ némù yìí báyìí. Ọlọ́kadà kan tó wà ládùúgbò kò sí kankan ní wọn tó máa ṣiṣẹ́. That's right. Ṣẹ́ẹ̀rì ní ọjọ́ yẹn, we are going to paint the whole community red, green, blue, pop. Yoshibii, ẹ fẹ́ ṣe ààrẹ fún mi lọ. Ẹ fowó lẹ̀ jàre, ṣé màá máa gbowó lọ́wọ́ yín ni? Ẹ fowó lẹ̀. Ẹ ṣé o. Ọ̀gá. Let me follow. Follow me. I'm there. Ọba. Ọba. Ọba o. Ọba. 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 Ẹ̀rọ. Pẹ̀lẹ́. This is so sweet. Oh, Baba. See that smile. Ìgbà ọ̀rẹ́ débi. Ọwọ́ ẹ̀ lójú kó lè máa jà mí ní ilé jì. Ọwọ́ ẹ̀ ló wèpè. Alpha. Báwo la máa ń tà? Ẹ wò, bí mo ṣe dé kílíníìkì báyìí, ẹ wá rí báwọn èèyàn ṣe ń ṣe wípé ọba ló wọlé. Yoshibii o, Yoshibii o, Yoshibii lọ́tùn, Yoshibii lọ́sì. In fact, wọ́n tún bá mi ya fọ́tò. Wọ́n tún bọ́ ọmọ ya fọ́tò. Ọmọ tẹ́ ẹ̀ tí ì jẹ bí ẹ tẹ̀ jẹ́ bí náà kẹ́ tó máa bá ya fọ́tò. Ògbóni. Ọba àbá ọmọ mi ya fọ́tò mọ́.
kọ́ má bàa fọ́tò mọ́ sọ fẹ́ yọ ọmọ mi sọ́wọ́ ni kọ́ má bàa yà mọ́ o àbájọ ọmọ orí náà pé ó ti sùn dì ó ti sùn dì torí ọ̀tọ̀ níbi tí díẹ̀ wà tẹ́lẹ̀ orí rẹ̀ àwọn bàbá ẹ̀. Ìgbà tí mo tiẹ̀ ń bọ̀ mo yà mo bá yín ra bá yín ra. Wow. Bẹ́ẹ̀ ni. Olúwa mi o. Sáìzì oríṣi sáìzì méjì gan. Tẹ́tẹ́tẹ́. Káì. Àwọn kùkùmbà ẹ̀ wọ́n máa ń fọ́ nù. Eléyìí kọ́. Káì. Ta ló gbìn? Ó máa ń dìbẹ̀ lórí ọwọ́ tó bá gbìn. Ẹ̀rọ ló máa ń di. Èmi náà rí bẹ́ẹ̀ náà bọ́sì ìgbà tí mo mú eléyìí tán wọ́n á ní kí n tún mú eléyìí tó kọ́ọ̀vù yìí o pé ẹ lè láìkẹ̀ jù láì rí kọ́ọ̀fù yìí. Ó tún bá yín ra Àyà rere lọ́wọ́. Mo bá yín fi dídòdò sí ráìsì tí bá yín sè é. Ó yọrí jáde. Nípa àwọn nǹkan tí mo láìkì ló ra wá yìí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fún ti dòdò àbí ẹjọ wà bá mi gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wà bá mi dà sí orí ráìsì wà bá mi gé kùkùmbà kọfìrí kò kọ́kọ́ gé wà bá mi gé sórí orí ráìsì yẹn mo máa ń láìkí kùkùmbà nù ráìsì bẹ́ẹ̀ ni tọ́jú èlé máa ń gé kọfì sí orí ráìsì máa gé lè ní wíkẹ́ndì mo ń fẹ́ sáré jẹ yẹn báyìí àti ìyẹn ti yẹ ní iná ọ̀dẹ̀ bá dé but àgẹ́ ní weekend ṣá mo fẹ́ sáré sùn tó bá ti ṣe tán kò jí mi. Bro Saamu àti kó èlò síta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní àzá. mo fẹ́ relax brain mi ẹbí mo fẹ́ kọrin. Ok ó dà bẹ́ẹ̀ èmi tẹ̀ fẹ́ sáré débì kan so tí bá ti padà dé ẹ̀ ti jí. ó bẹ̀rẹ̀ wà lọ́bó lọ́jọ́ kò tí ì ní. ọ̀rẹ́ jáde kí ló ń ṣe ìwọ ló máa ń rẹ̀ sí. ọmọ ọgbà. Stop kábọ̀ kan ò sí níbẹ̀ o. ọmọ o orí kó fún wa lọ́mọ tí yóò gbẹ̀yìn lé wa o ọmọ níṣẹ́ ọmọ orí kó fún wa lọ́mọ tí yóò sẹ́yìn lé wa o ọmọ. Ìjọ ọmọ mi fòwúrọ̀ mi jó àbíyamọ bẹ̀ ìsọ. Àbíyamọ bẹ̀ ìsọ. Àbíyamọ bẹ̀ ìsọ. Àbíyamọ bẹ̀ ìsọ. Ìjọ ọlọ́mọ mi fòwúrọ̀ mi jó àbíyamọ bẹ̀ ìsọ. Ìjọ ọmọ mi fòwúrọ̀ mi jó àbíyamọ bẹ̀ ìsọ. Yoshibii! Ẹ bá gbé yẹn! Ẹ bá gbé! Lọ ṣáàtà! Ẹ gbà mí! Yoshibii kí ló ṣẹlẹ̀? Ní rí nítorí Ọlọ́run ní sùúrù. Jálọ. Ní sùúrù jẹ́jẹ́. Oh my God! Títí dé jìnnà díẹ̀ síbí. Ṣáàtà! Anything! Ó bá jẹ kéèké! Mo dáràn. Ẹ jẹ́ àgbẹ̀wò sókè ká gbàdúrà wípé Olúwa o bọ́
lè wù kó rí jẹ́ kí Yoshibii bí láyọ̀ tàlàáfíà ó yà àdúrà olúwa This is an hospital environment. Kí ló tẹ́ fi ti ń disturb àwọn tó kù náà? Ẹ ṣáà mú pásítọ̀ wá tẹ́lẹ̀ mi ò dẹ̀ disturb yín. I'm sorry. Àyìn náà kàn lọ́wọ́ lẹ́ẹ̀kan. Tẹ́sán fún ẹgbẹ́ láìpẹ́ láì jìnnà ìyàwó mi máa gbóhùn yàrá gbóhùn ọmọ. Ṣáà wá gbọ́ ni. Regardless, bá má fi ti ń disturb everybody tó wà ń báyìí. You don't do that. ẹ ṣe gan dókítà ẹ ṣe gan torí nísìn àwọn ògùdọ̀ sọ kíní ni wàhálà ni. àti ẹ gbọ́dọ̀ sọ kí la fẹ́ sọ ṣé kò tọ́ sí wọn kó máa jíjọ ọpẹ́ ni kó pè sọjí wá sínú hospital ṣé kò tọ́ sí wọn ni ṣùgbọ́n fẹ́ gba world cup ni. ṣé football team ni wọ́n ni. ẹ wá kí ló ṣẹlẹ̀ no máàcì wọlé rí tí bọ̀dà Saamu play níbẹ̀ àtẹ́ sọ fún ọ pé wọ́n fẹ́ gba world cup. ṣé kò ń ṣe world cup ló fẹ́ gbà tó fẹ́ fi arúgbó ara bímọ báyìí torí tí ò bá ṣe yẹn wọn ò ní máa disturb gbogbo èèyàn tó wà nínú hospital yìí abẹ́mọ̀ ìṣòro tó gbèmí débi. Ìṣòro ẹ̀ ló rà pa ẹ́. Ìṣòro tó gbèmí olúwa mi ẹ̀wọ̀n pẹ̀sẹ̀ olúwa mi ẹ̀wọ̀n pẹ̀sẹ̀. máa fi ìkanra dí ọ̀kìn máa fi mọ́ yín. ta ló ń jáde ọ̀kẹ́. Ọmọ tí Yoshibii fẹ́ bí ni ńlá dí ọ̀kìn. ẹ ṣá calm down bàbá dé ọ̀kẹ́. Adé ọ̀kìn abá ti ń jẹ́. Pẹ̀lẹ́. Ọmọkùnrin ò dẹ̀ fi mí lẹ̀ wọ́n kúrò ń bí mi jẹ̀ fẹ́ rí ẹ kúrò ń bí. O lè ló fẹ́ rí mi mo understand the condition tó wà bó ṣe ń ṣe o má máa ṣe exercise ni o exercise ló máa ṣe o wẹ́rẹ́ náà máa gbọ́ wẹ́rẹ́ ló máa bí o bó ṣe wà yẹn bó ṣe fa ẹsẹ̀ yẹn máa fẹ́ báyìí máa fẹ́ ẹsẹ̀ yẹn báyìí kò yẹ ń sìn ó ṣàmọ́ bá ṣe ṣe pẹ̀lẹ́. Ọmọkùnrin ò fi mí lẹ̀ àníkò fi mí lẹ̀ jáde fi mí lẹ̀ ara kí lè ṣe bí báyìí ṣẹ́yìn lè gbé wọn sílẹ̀ ńlẹ̀ ni. Àánú ọ̀rọ̀ wo lẹ sọ mo ṣe máa gbé sílẹ̀ ńlẹ̀ torí kí ni. kí ló wá ń ṣe ńlẹ̀. kò yé mi gbé wọn sílẹ̀ báwọn bá ṣe bá wọn bí nìyẹn náà wọ́n lè condition wọn ni. ẹ wá bọ́ta kí n máa lọ ẹ ṣiṣẹ́ sí wọn náà. Mo gbé àwọn omi síbí ẹni pé kí n máa lọ kí n fẹ́ máa lọ ṣe kí n fẹ́ lọ ṣe ń ta kí n fẹ́ lọ ṣe níta. Pẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́. ọmọkùnrin ẹ̀wọ̀n náà tẹ̀ sọ fún tí o bá kúrò bíbá yìí máa para mi sí gbogbo yín lọ́rùn ni o. ẹ dìde ẹ wá máa lọ ẹ wá máa lọ. Mo ti gbọ́. Ọ̀tẹ̀ ìwọ gbóúnjẹ yẹn lẹ̀ ń bí búrẹ́dì mo bẹ́ẹ̀ ra búrẹ́dì ni mo bẹ́ẹ̀ ra condition kókó lọ́mọ mi bẹ́ẹ̀ ni mo èlé nìkan mọ̀ mi lé kí n tọ́mọ̀ mi kì í. ọmọ líle. ọmọ líle kì í sọ mú ọmọ tó sọ yẹn bẹ́ẹ̀ ni kọ́mọ mi jẹ́ what's up yìí. akọlù gidan bí o akọlẹ máa bí lu. akọ náà ló máa bí n bá bímọ náà àwọn ọmọ mi ló máa jogún gbogbo ṣú mi gbogbo àwọn aṣọ tí mò ń wọ̀ náà torí ọmọ ni mo ṣe rà àwọn náà máa padà jogún ẹ̀ torí ẹ̀ ni mi ṣe wọ̀ bàjẹ́ òní ọlọ́sẹ̀ ṣáṣáṣá ni bá a ṣe rà lóyè wà. ṣùwẹ̀rẹ̀ wo ló jogún akọ̀wẹ̀rẹ̀ wo lẹ́ fi nígbà tó sọ pé kí n fi akọ sí ẹ̀dọ̀ kí n tún bí akọ tún lọ dàgbà kó lọ jọ wọn kó náà tún lọ mọ́bìnrin mi kó tún ṣe bọ́ ẹ̀ ṣe bí náà yìí ìjọ wà òkè ni Yeah, you see me soon. I'm actually in the hospital. I want to brief my doctor about something. Yeah, he's attending to someone, but I will soon be coming. Don't worry. Bro Saamu. Ọmọ tí mo fẹ́ sọ ẹ lọ bá sọ bẹ́ẹ̀ sí ẹni pé mi kò máa bọ̀ pẹ̀lú òróró tó ti yẹn ń sìn ó ti ń fẹ́ di spiritual pẹ̀lú nǹkan tí mò ń rí tó ti yẹn mi ò fẹ́ kọ́ ṣe CS mo fẹ́ kó dàbí. sí ìsìn bẹ́ẹ̀ máa ń lọ òkè máa fẹ́ àwọn ojú. o tún máa mú àwọn ọ̀rọ̀ kò tí a ṣe ọ̀rọ̀ owó
Káfí tó wọlé. Gbọ́dọ̀ máa wọ́n. Ẹja fi tó wọlé. Ẹ lọ pèsè bá sí mi. Èwo ni kẹ́mi máa lọ. Ẹ pè wá ẹni mo ní dòrò ẹ̀ pẹ̀lú ẹ̀. Bọ̀dá Sàámú, mo tiẹ̀ bá yín dúpẹ́. Ṣé pẹ̀yìn àti Yoshibii ẹ lè bá débi tẹ́ ẹ dé yìí? Tẹ́ ẹ bá a débi pé Yoshibii lóyún fún yín, ẹ jẹ́ aṣọ pé ẹ̀. Bí bá sì jẹ́ CS náà ni déédéé ni àní ká ti gbóhùn ìyá ká sì gbóhùn ọmọ. Ohun tó ṣẹlẹ̀ ni pé mi ò fẹ́ kó ṣe CS. Mo fẹ́ lè sọ fọ́mọ yẹn pé èmi mo bí ẹ o. Inú mi ni mo fi bí ẹ. Ṣé bí ìyá ọmọ ló bímọ? Ṣé bí ìyá ọmọ ló lóyún? Ìyá ọmọ sì ló fẹ́ bí nǹkan rẹ̀. Ibà bí látàbẹ́ wọn ò bá sí lákùn rẹ̀. Àní ká ti rọ́mọ. Kí lèmi fi nọkùn? Kí mo fi nọkùn? Àlàáfíà lójú. Ọ̀dà ẹjọ́ bàbá tó dìde wọ́n ní kẹ́ ẹ lọ jókòó. Ẹ lọ jókòó. Olóyè ẹ̀. Bro Saamu. Ẹ nọ́tìsì pé àwọn ọmọ ẹ̀ wọ́n ń ṣe nọ́ọ̀sì àjẹ́ ńlá ni wọ́n. Ẹ̀yin ní ẹ jókòó. No, ohun tí mo sọ ẹ gẹ́ tiẹ̀ ẹni bó ṣe bá mi sọ̀rọ̀ wọ́n ní ẹ jókòó wọ́n ní ẹ jókòó ṣé àwọn kan mọ́ ẹ lẹ́yẹ̀. Àṣà ló pọ̀ jù náà àwọn ọmọ ọ̀sìn yìí àmọ́ ẹ̀yin náà ti ẹ jókòó náà. Yoshibii, I am in pain. I am in temper. Ẹ dúró ẹgbẹ́ kan mọ́dé borí ìbò lẹ ti ń ṣe báyìí. Ẹ̀yin ti bíbẹ̀ yìí kò lè yé yín. Ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alàjọ. Jésù Kristi Ọlọ́run tó pọ̀ nípa àti agbára Ọlọ́run táòrè tó ń ṣiṣẹ́ rere Ọlọ́run alèwé lè ṣe lórúkọ Jésù lórúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé mo bẹ̀ ọ́ nínú àánú ńlá rẹ̀ agbára rẹ nínú ayé mi Olúwa má jẹ́ ó dòkú túbọ̀ máa tún agbára mi ṣe lórí òkèyè gbogbo ẹni tó bá gbé wá síbí iṣẹ́ ìyanu jẹ́ kó máa ṣẹlẹ̀ lórí òkèyè lórúkọ Jésù Kristi afọ́jú jẹ́ kó máa ríran báwọn èèyàn ṣe mọ̀ mí gẹ́gẹ́ bí ẹni tẹ̀ ń lò gẹ́gẹ́ bí oníṣẹ́ ìyanu Olúwa túbọ̀ máa lò mí lọ iṣẹ́ rẹ nínú ayé mi má jẹ́ ó dáwọ́ dúró agbára rẹ láyé mi má jẹ́ ó dòkú túbọ̀ máa tún agbára rẹ ṣe nínú ayé mi. ẹ sà ẹ má bínú sà wàhálà wà o. bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀. ẹ sà wàhálà wà o wàhálà wà. kí ló ṣẹlẹ̀. ẹ bọ́sọ̀ sọ bẹ́ẹ̀ hospital láti ń bọ̀ bọ̀dá Saamu ló ràn wọ́n wá wọ́n ní kẹ́ máa bọ̀ báyìí. kí ló ṣe bọ̀dá Saamu. kọ̀ọ̀kan ṣe wọn ẹ wo Yoshibii ló ń rọbí lọ́wọ́ àwọn with the look of things ó dà pé Yoshibii ò lè dá ọmọ yẹn bí wọ́n ní kẹ́ máa bọ̀ kẹ́ gbé òróró dání. bẹ́ẹ̀ sà ẹ sà mo believe pé ẹ understand nǹkan tó ń jẹ́ láti sọ yẹn sà ẹ wo wá láti wá sá o and I believe pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I need the spiritual intervention bẹ́ẹ̀ ni sà because ọmọ yẹn wọn ò lè dàbí so Bro Saamu sọ pé àwọn ò fẹ́ kó bí ọmọ àwọn pẹ̀lú CS so wọ́n ní kẹ́ máa bọ̀ because we need spiritual intervention sà. Yoshibii fẹ́ bímọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ìgbọ́dọ̀ wípé it's a matter of urgency. bẹ́ẹ̀ni urgent gan. bẹ́ẹ̀ni out of life and death. Ọlọ́run orí òkè ìyá ṣiṣẹ́ agbára. ẹ jẹ́ ká lọ. kò ní sí wàhálà lórúkọ Jésù. Madam, relax. Relax. Ṣé kò ń ṣe yìí ni? Ṣé kò ń ṣe yìí ni? Ṣé tẹ́yìn bá wà ní condition tí mo wà ẹ́ ṣé o máa sọ pé kí n relax ní ẹ̀yìn para bíbí ni? Ẹ pẹ̀lẹ́, ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀? Tẹ́ bá fẹ́ help wa, tẹ́ dẹ̀ fẹ́ help ara yín, ó máa better kẹ́ lie down, kẹ́ relax. Ṣé ti gbọ́? Kẹ́ lie down. Ẹ fi mí lẹ̀ à! Ṣé o fẹ́ pẹ́ ilẹ̀ gbẹ́rù pọ̀ báyìí? Ṣé o máa sọ pé kí n relax ní à? Ẹ wọ́n fi mí lẹ̀ jàre à! Mo bẹ yé stress ara yín yóò wọ̀. Ó ní sọ bẹ́ẹ̀ ó ní. Kí lẹ wá ṣe ń bí? Dókítà sọ wípé ẹ̀wà mi tẹ́ ẹ wà. Kí lẹ wá ṣe ń bí báyìí sí? Lọ́rọ̀ wo ló sọ yìí? My wife is labouring. She's in severe pain. You can see the severe pain on her face, on her body, on her stomach. Ẹ wá ní pé kí n jókòó síbi kan kí n máa wò. Kí ni mo fẹ́ máa wò bẹ́ẹ̀? Tó o bá lójú orí sí ògbẹ̀bí rí ni. Can you see? Ẹ kí lẹ fẹ́ wá ṣe ń bí báyìí? Come on!
sọ bẹ́ẹ̀ ò ní ẹ jàre please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó yá ẹ ṣiṣẹ́ ìyanu yín bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀ is here ìwàláàyè Ọlọ́run is here. ẹ fi oríkì lẹ̀ àdúrà ní kẹ́ ẹ gbà ṣùgbọ́n mi ò fẹ́ ṣe CS owó CS lọ ó bímọ straight. ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ìmímọ́ yóò ti wà láti kọ́ ṣe ó bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín lórúkọ Jésù Kristi. kí ló dé jẹ́ fẹ́ pa mí ni jẹ́ fẹ́ pa mí ni wọ́n lọ rọ́rọ́ ṣe òróró làbí bẹ́ẹ̀ gbé kiri ẹ wọ ẹṣẹ́ yín o ṣé ìwọ ọmọkùnrin ṣó nínú bẹ́ẹ̀ tó fi mí sí ṣó ti nínú rọra tó fi mí sí má wọrí díẹ̀ ló kú fẹ́mi àti ẹ máa pẹ́ dànù ní ọ̀rẹ́ tó máa jẹ fún ẹ mo máa pẹ́ dànù nítorí bó ṣe fara ni mí mo máa pẹ́ dànù. Bro Saamu ó yẹ kó ti yé yín torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ti yé mi àwọn aláboyún kan wà tó jẹ́ pé báwọn ṣe máa ń ṣe rèé lásìkò tán bá ti fi ń rọbí àwọn míì wà wọ́n máa sọ pé bá ń kó ṣù mi o mo fẹ́ wọ ṣù mi o so olúkálùkù ó yàtọ̀ ọ̀tọ̀ bí tí wọ́n ṣe rí òun lélẹ̀ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó yé ẹ̀yin náà. ẹ̀wọ̀n tó bá fẹ́ kọ̀ ṣù àlọ́ kò fún tí ò bá dẹ̀ sí ṣù àwa bàtà mi fún bàtà mi rè ó lè wọ̀ kò yẹ yìí tí màmá fi dàmú pé ẹ̀yin sọ pé kò sọ pé ò fẹ́ ṣù. ìtò dòrò nù káàkiri kó lóun fẹ́ ṣù máa bọ́ ilé ìfún kò sọ ọmọ tí mo bí náà ọmọ àjogún mi tó bá ti wọ bàtà mi láti sí èmi ló fẹ́ bí yẹn gbogbo eléyìí tó ṣe yìí sí ó wà nírú condition ó bẹ̀rẹ̀ sí ní dòrò rónù ó fẹ́ lu àwọn èèyàn ọlọ́mọ yẹn kó jẹ́ kó tó bá bímọ nǹkan àbísínwín ló máa jẹ́. Relax àti kọ́mí ní ẹ̀yọ́ relax látàárọ̀. Sorry. Bro Saamu, ṣé ó sì kí ló ṣe yín? Ẹ̀wọ̀n tí láti máa bèèrè pé kí ló ṣe wá. Ṣé bí kọ̀kọ́ ló gbé yín wá bí? Ẹ kọjú mọ́ náà. Kí ló ṣe yín? Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ọba community rẹ̀. Anything tó bá ti ṣe wọn, ó ti ṣàwa náà. Ó ṣe kò tẹ̀lé thank you so much. Ó ṣe àwọn ó ṣe ojúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìyàwó ló wà bí Yoshibii. Ó ń rọ̀bí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó lè ti pẹ́ ju nǹkan tí mo rò lọ. Àwọn òbí fún wọn dìbí kó lè pinnu ẹ̀wọ̀. Ní ẹ̀kọ́ lè bímọ yẹ. Ẹ kú oríire. Ó ṣe gan. Ó ṣe. Àgbóhùn ìyá àgbóhùn àmọ́. Bọ̀ ẹ dúró ṣẹ́yìn àti Yoshibii fẹ́ ra wọn. Orí ẹ̀ gbà ó. Doctor. Bro Saamu ẹ fọkàn yín balẹ̀ àti àtẹ́ǹtì ìyàwó yẹn wà ní wọ́ọ̀dù ká tó rí ìṣẹ́jú díẹ̀ sí agbóhùn ọmọ. Bàbá bébì. Bàbá bébì. Bàbá bébì. Bàbá bébì. Bàbá bébì. Lójó lọ́wọ́. Bọ̀dá Saamu Alajò. Bàbá bébì. Lójó lọ́wọ́. Bọ̀dá Saamu Alajò. Bàbá bébì. Lójó lọ́wọ́. Saamu Alajò. Bàbá bébì. Lójó lọ́wọ́. Ẹ lè mọ bínú mi ẹ wò eléyìí tí ń tú ẹgbà. Àtàbàjẹ́ ogún ọmọ mi ni o. Àwọn bẹ́ẹ̀ tó ọmọ mi ni o. Wọ́n bá ti bí tó bá ti ń sọ̀rọ̀ àti máa kó àwọn ogún ẹ̀ fún. Ọlọ́run. Ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o. Umaida. Kí ni gbogbo ilé nítorí Ọlọ́run? Tó bá jẹ́ pọ́n tiẹ̀ lọ́tọ̀ ní ṣe bọ́dọ̀ amẹ́yìn náà máa gbà kọjá. Ó bóyá skátà gbogbo lẹ̀. Sista Yoshibii. Yoshibii, hello you, Olúwa ó ṣé o. Láti jọjọ́ Yoshibii, congratulations. Ta ló wá fún yín lóyún? Ló tún fẹ́ fún mi lóyún tó bá ń ṣe bọ́dọ̀ olórí burúkú yẹn. Bro Saamu. Bọ̀tẹ́ má kí wọ́n lórí burúkú. Ẹ̀yin kọ́ ayọ̀ náà lóyún níní. Ọlọ́run ṣe o, Yoshibii. Yoshibii.
Sister Yoshibii kí ló ṣẹlẹ̀ níbo lẹ ń lọ? Mo ti wá ide ní wọ́ọ̀dì mi ò rí yín. Gbogbo hospital mo ti wá mi ò rí yín níbo lẹ ń lọ. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ máa lọ lé. Ẹ lọ lé. Mo ti rí wọn. Mo ti Ọlọ́run ṣeun. Yoshibii. Láti ń wá yín látàrí. Kí ni túmọ̀ gbogbo eléyìí? Kí ni túmọ̀ eléyìí? Kí ni túmọ̀ eléyìí Yoshibii náà? Mo lọ lé ó lè dá mi lánàá. Ẹ̀rẹ̀ dá wa lánàá. Ó lè ní mi lánàá. Ẹ̀rẹ̀ fún rẹ̀ mi wá. Kò síbi tá a ti wá ẹ̀jẹ̀ náà. Wọ́n lọ ti kúrò nínú wọ́ọ̀dù tó wà. Táwọn gbé ti bí wá, wà sọ́lù wà. Bá gbé tàn wá, wà sọ́lẹ̀. Ó lè ṣe gángan. Ṣé bá ṣe ṣe tó fi ṣe kiri nìyí? Wọ́n tó gbá mi mú tó gbá mi mú. Àyẹ̀wò náà sì tó dẹ̀bẹ̀ sí ní kọ́ra mọ́ mi. Bẹ́ẹ̀ ni kó yún omi mímọ́ lónìí. Aṣọ kàṣẹ sókè ni. Ìwọ kọ́ ló ń gbá mi mú ni mo wà lórí òfin dí mi lẹ̀. Àṣedọ́gì náà bó ṣe dìdí mi mú náà ni pé kó má yọ kúrò mẹ́ kó má jò Saamu má jò lọ. Ó pè mí bọ̀ dàmọ́ gbà ẹ́ mi mọ òràn sí ìbọn dàmọ́ kò tiẹ̀ pè mí rí. Àwọn adé náà hospital wa bẹ̀rẹ̀ sí ní lé mi káàkiri bẹ́ẹ̀ ni pé mo jẹ́ ajá. Kí ló ṣẹlẹ̀ gan? Ìwọ ọmọkùnrin kí ló dé ọmọkùnrin ò dé fi mí sílẹ̀ náà. A ní mo fẹ́ lọ lórí burúkú yẹn. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alàjọ èmi fẹ́ gbòòbí. Torí Ọlọ́run torí ọmọ ó yẹ ẹ̀rọ bá ń gbé bọ́ọ̀lù ẹ̀bẹ̀ torí kò yé mi báyìí. Kí ló dé báyìí? Bro Saamu, èmi mọ̀ pé Yoshibii ti lóyún ó ti heavy báyìí. Ó heavy báyìí, ó sábà pé ó mọ̀ gbà gbogbo ilẹ̀ mọ̀. Mo mọ̀ pé ó lóyún bọ̀ mí mọ̀ pé ó ti heavy tó lé yìí. Ó ti pọ̀. Kí ló wá ṣe lé? Hospital láti ń bọ̀, ó dẹ̀ dandan ló fẹ́ wálé. Ibo náà kó wà. Hospital yẹn kó wà náà. Ó dẹ̀ ló fẹ́ wá wálé bí mẹ́tò ló fẹ́ wá bájà ládùúgbò. Kò yé mi. Yoshibii. Àbí kí n má ba ọmọ olórí burúkú pẹlẹbẹ yẹn lélẹ̀ ni. Tí n bá bá ń lé, máa fẹ́ lu ayé ẹ̀ bàjẹ́. Ṣé torí pẹlẹbẹ ló ṣe wálé? Tẹ́ bá mọ̀ kí torí pẹlẹbẹ ni ṣé màá jẹ́ kó wálé? Ó yá padà sí hospital. Àwọn ẹ̀fí mi sílẹ̀ dàrẹ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀wọ̀n ẹ̀fí mi lè má fọ ọkọ̀ mi ẹ̀ràn kan mi o. Tẹ́ bá jẹ́ kí iṣẹ́ pẹ̀ fún yín, ẹ máa kú dànù ni o. Ẹ kúrò dàrẹ́ ẹ jẹ́ kọjá jọ. Àjàlá tá a nà. Ẹ̀yin náà kọ́lẹ̀ dá gbogbo ẹ lẹ̀. Kí ló ṣọmọ ìbá ìtorí Ọlọ́run? Kí ló ṣọmọ ìbá? Wọ́n dẹ̀ kìlọ̀ fún mi. Wọ́n kìlọ̀ fún mi. Olóògbé jàrí mi ni. Kíní ti kún. Ṣé ìjọ ìlẹgbọrọ òwúrò kan báyìí fún mi pẹ̀lú ìjọ ìlẹgbọrọ ẹ ara mi ti full àwọn kékeré máa lòdù nǹkan tún wá fún mọ́ gbogbo àtọ̀ yẹn ti kún anybody tí n bá kì mọ́lẹ̀ tí n bá dà sí gọ̀ọ̀rọ̀gọ̀ báyìí ó máa bí kàn ṣe máa rí ni. Ọlọ́run jàrí bi kí n kájá mọ́lẹ̀ àlóyún ajá mo sọ kí n kì mọ́lẹ̀ àlóyún kí n kẹran mọ́lẹ̀ ẹran tó ń kàn kí n kàn àlóyún kábọ̀ torí èèyàn. Ẹni bóyá ń ṣe mi báyìí torí ọ̀dọ́ bẹ́ẹ̀ ni pé mo fọ́ọ̀sì ẹ̀ ni. Oh my jeez mo waste àtọ̀. Àtọ̀ mi dára ẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí ní kanra. Mo fàtọ̀ ṣòfò. Káì internal ẹ máa gbá tọ̀ lọ. Sorry máa gbé mọ́tò ẹ lọ. Ọlọ́run. Rasam. Ẹ jálẹ̀kùn yìí o. Ẹ jálẹ̀kùn yìí o, mo láti wọnú yàrá yìí ni o, tó tẹ́ bá jálẹ̀kùn yẹn o, máa gúnra mi sí inú. Fẹ́ra balẹ̀ bó náà là ń ṣe é jẹ́ ẹ̀. Ẹ fi mi ṣe dára. Kí ló ń jẹ́ kí n ṣe? Kí ló ń da? Pẹlẹbẹ mo ló gbà lọ. Tó bá jẹ́ ẹ̀mọ́ nú lé ni, o kàn tẹ́tì mi ò tẹ́tì mi. Mo rò bóyá mo máa bá wọn burúkú ilé ni, mo lọ mọ lórí burúkú pẹlẹbẹ yìí gbà lọ. Mo rò bóyá ó ti rẹ̀ mọ́nú lé nítorí kò sí nǹkan tí ò lè ṣe torí bó ṣe wà yẹn mo mọ̀ yí pé òun ló wà responsible fún condition tí mo wà yìí tí mi ò ṣe tí bímọ ìlàtẹ̀kọ́. Kí ló ń sọ yìí nítorí nǹkan tó fẹ́ ni mo ṣe fún ẹ ṣé kí n dálẹ̀kùn nílẹ̀kùn lẹ́yìn ni or what are you talking nítorí ọmọ ìwé jẹ́ kí ló ṣe pẹ̀lẹ́ wàhálà tó wàhálà tó fúnra iṣẹ́ ti pọ̀jù Yoshibii olùkọ́ lọ́ra ìjókòó. Ẹ lọ sísí. Ibo lẹ ti wá. Okay, má bọ̀.
Ọlọ́run Rasam afa ó lágbára báyìí ó lágbára mi ò gẹ́ tara mọ́ báyìí sì ó ti rọ̀bì nù lé ó rọ̀bì nínú yàrá pẹlẹbẹ yàrá pẹlẹbẹ ló ti rọ̀bì o yàrá tá a fọ́ sílẹ̀kùn ẹ̀já ibẹ̀ ló ti rọ̀bì báyìí o olórí burúkú yẹn lè ti kó ṣe ara ẹ̀ jáde láti àná tẹ́mi ò tẹ̀ fẹ́ kó padà àná kó tiẹ̀ máa lọ kó máa lọ ṣé bó ṣe wàá lọ sí i kó tún wá gbọ́ pé inú yàrá òun tóun ò tí ì kẹrù òun òun lè yàn kán rọ̀bì sí ẹni tó dẹ̀ jọ́ ta ẹ̀ so make sense so make sense wọ́n bí ọmọ tèmi ó fẹ́ bí ọmọ tèmi sórí bẹ́ẹ̀dì pẹlẹbẹ báwo lọmọ mi ṣe máa rí ọmọ tí wọn tó mọ kó bá tó bí ó máa rí rùmùrùmù bíi tèmi gbogbo nǹkan ẹ̀ máa tó ọwọ́ fẹ́ bímọ mi sórí bẹ́ẹ̀dì pẹlẹbẹ. Now I get it. tó bá jóbìnrin kí máa bẹ̀bẹ̀ pé kó lójú abẹ́ wọ́n bá ti jọ́ ọkùnrin yẹn náà bí ọjọ́ yẹn náà ni máa dábẹ́ máa sáré dábẹ́ ni. Bro Saamu kí la máa ṣe báyìí. Kí ló rògbè ká ṣe sọ̀rọ̀ rògbè kí ni àbí ṣé kí ni kó má dùn mọ́mọ́ ni. Rárá o kí wàá ní géènì. Irú béèrè wo ló béèrè lọ́bẹ̀ ara ti kàn mí náà èmi náà lóye o ara ti kàn mí o ó dẹ̀ béèrè rìvásì béèrè lọ́wọ́ mi. Bro Saamu ṣé kí n máa lọ. máa lọ àbí tó bá jẹ́ pé ìyàwó ẹ ló rọ̀bí lọ́wọ́ wà fílẹ̀ wà lóko máa lọ. Ọlọ́run á jẹ́ kó bímọ láyọ̀ o. máa lọ onírànú òṣìgbà tó ti bíbèjì rèrè ó ti bíbèjì yàyáyá àwọn etí náà ó bẹ́ẹ̀ sorry má bínú má lọ start mọ́tò ẹ̀ start ẹ̀ move ẹ̀ Ọlọ́run òun ni mo rò mẹ́ náà ọ̀tẹ̀ condition tó ìwà ni o mọ̀ kí virgin yẹn o ò tí lè understand nǹkan tó bọ́ lára èèyàn spam mi ń rò mí ara ń rò mí tó bá tásìkò tí obìnrin fẹ́ bímọ spam tó dà yẹn ó máa ru ẹ́ ó máa bí ẹ́ oh my jeez Ọlọ́run mo ti ní Ọlọ́run o ṣe rí pẹ̀lú level tá a wà yìí pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí ariwo pẹlẹbẹ ló ń pariwo ó dẹ̀ mọ̀ kí tí wọ́n bá wà nínú oyún ẹni bá lóyún tó bá wà nínú ìnira báyìí tó bá ń fẹ́ rọ̀bí wọ́n máa ń dàbí spiritualist ni wọ́n máa rí fáà ju nǹkan téèyàn ò rí lọ tó bá ṣépè fún yàn táìmì yẹn kò dá torí ẹ̀ mo ṣe ń sá ẹnì kan ló máa gbé mi ṣépè òun ni mo ṣe jẹ́ kó wálé ó lóun máa ṣépè pa mí òun ni mo ṣe sílẹ̀ ó ní tí n bá jálẹ̀ kó máa ṣépè fún mi òun ni mo ṣe ń ṣe gbogbo ẹ̀ mo ń sọ̀rọ̀ òun rẹ́rìn torí ò sí mood mi mo mọ̀ kí wọ́n kọ́ di spam ẹ̀ ń ro lára àgbà spam mi náà ti ń ro mi bó o ṣe ń kanra àgbà ẹ̀ ń ro mi ń bí fóònù mi dà mo fẹ́ pẹ̀ pẹlẹbẹ oh my jeez. ìran ajá kan lè kàn ìran ògòǹgò kan ò ní fò lójú òfurufú bí n pé o máa dùn ní alààyè ni ó nínú òkú. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o. ẹ pẹ̀lẹ́ sister push ẹ gbé pẹ̀lú strength no madam ẹ relax you can do it service yín ó ti dẹ̀ already ṣó ti yé yín nǹkan tí ẹ̀kọ́ nídìí ni pé ẹ máa gbé pẹ̀lú gbogbo strength yín ẹ mọ tí èèyàn bá fẹ́ yàgbẹ́ líle yẹn so ẹ máa gbé gan ó ti yé yín ó máa jáde ńsìn. ọba ẹjọ ẹ calm down. mo ti pe fóònù yẹn lẹ́ẹ̀kan ó ríǹgì wọ́n tún ti pa. hello talẹ́lẹ́ gbé fòfò pẹlẹbẹ jọ àbórí yìí burú dànù ni ẹ gbé fòfò pẹlẹbẹ ayé ẹ máa bàjẹ́ ní o
pẹlẹbẹ má wà lé mọ́ rárá o but tó bá jẹ́ pé wọ́n ló di oyún mọ́ ìwọ ló di oyún mọ́ Yoshibii nínú má bọ̀ lẹ́sìn kó wá tú sílẹ̀ tó bá tú sílẹ̀ tó kó bá tiẹ̀ lọ àbórí ẹ̀ dàrú ni tí bá kí ẹ mọ́lẹ́bí tó ẹ tí bá kí ẹ mọ́lẹ́bí tó ẹ tí bá kí ẹ. ta ni sọ́kọ ẹ ìwọ lọ́kọ ẹ ni àbórí yìí bàjẹ́ ní bọ́lọ́wà ẹ̀ ń gbé pamọ́ àbí ẹ̀ ń gbé pamọ́ tí ẹ bá lọ gbé fóònù fún níbi tó wà màá ní kó gbé ẹ̀yin tẹ wọ́n máa gbé yín pamọ́ o gbogbo ẹ̀yin tẹ gba fóònù tẹ bá mi sọ̀rọ̀ wọ́n á gbé gbogbo yín pamọ́ ni o èwo ni wèrè gan. hello ọkọ fún mọ̀ mi létí ọkọ fún mọ̀ mi létí gbà ìwọ tó fetí tiẹ̀ pé nọ́mà pé nọ́mà I am hot. You can do it. So yeah, push. It's coming already. Yeah, the baby is coming. Push. Yes. You can do it. You can do it. Yes, it's coming. Congratulations. Ọba, Bro Saamu, ẹ ti tó tó ìmẹ̀rin sí láàrin 10 minutes. Ṣé kí n tọ̀ sára ni? Ṣé mo jọ ọmọdé ni títọ̀ bá gbọ́n mi ṣé mi ní tọ́ ni àbí lóòrò òṣìwò ló bá mi sọ ṣé wọ́n ti jáde láti inú ilé wọn ti wá báyìí sọ kankan ni ṣé kí n tọ̀ sára ni àbẹ́ òní gbogbo eléyìí. Ẹ̀yin náà ni mo wá. Kí ló dé? Kí ló tẹ̀ mí báyìí? Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan, ẹ farabalẹ̀. Wọ́n ti bí láyọ̀ àtàlàfíà. Gbẹ̀dìdì ọkùnrin ló ń dàbò bìrì ọkùnrin ló tiẹ̀ máa bẹ̀rẹ̀ akọ́nà gidan bí ọdẹ. Nǹkan tó ṣẹlẹ̀ pé mo fẹ́ rí yín personally ẹ wá ẹ jẹ́ kí n rí yín ẹ má bọ̀. ẹ ṣe kí ló ṣẹlẹ̀. ṣe rí látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí mi ò rírò kan tó ṣẹlẹ̀ yìí rí. ẹ rí ọmọ tó tó bẹ́ẹ̀ ọmọ ẹkùn wọn láwọn ọ̀rọ̀ ọmọ tó tó gbàgbà bẹ́ẹ̀ rí ó tó bí gbàgbà. ẹni sùúrù kan tí mò ń try láti sọ kọ́ nìyẹn kan tí mò ń sọ ni pé ọmọ kọ́ níyàwó yín bí o bèbí náà bí o. kò clear ẹ wá nọ́ọ̀sì kí ló ṣẹlẹ̀ gangan ṣé bí ìsìlẹ̀ sọ fún wa pé wọ́n ti bímọ tí gbogbo wa ń jó mi báyìí bóyá kí ẹ wọ́n sọ fún ọ tó fi pariwo bẹ́ẹ̀ kí ẹ sọ tó fi ṣọ́ọ̀kì báyìí ṣé wọ́n ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bọ́sà àdìgẹ́ tó gbọ́ pé yìí àgbọ̀ bí ẹni ojú omi kí ló ṣẹlẹ̀. tẹ́dí bíi fún odidi oṣù mẹ́sàn-án. Ọba, I need her to take her easy. Lóòótọ́ gbogbo àwa táwọn àbíbá yìí láwọn pé nǹkan tó ṣẹlẹ̀ yìí it is a mystery, a big one at that, because kí ni ká ti rí wípé kí èèyàn máa expect ọmọ as in ọmọ tó ní life nínú kó wá jẹ́ pé tẹ́dí bíi lèèyàn máa bí. I know this is a very serious case. Yeah, it is very serious. Àbí? Èmi ò bí tẹ́dí bí ẹ o. Mo bí tẹ́dí bí ẹ o, ọmọ lè rí bí o. Ọmọ lè rí bí o, ọlọ́dẹ ni mo bímọ fún ọ. Ó ṣe ọpọlọ ẹ ti lọ, orí ẹ ti yí, òun náà dẹ̀ ni mo bímọ bá orí ẹ burú. So tó sọ fún mi sí ni pé ohun tí àtọ̀ mi produce. Ohun tàtọ̀ ẹ produce nìyí o. Spam tèmi bèbí ló produce. Nǹkan tí spam ẹ produce lélẹ́yìí o, èmi ò bí bèbí o. Oníkẹ́ wọn bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lorúkọ tó fẹ́ sọmọ o. Ọmọ ẹ̀ ti lábìsí mo sọ bẹ́ẹ̀ ó ti lábìsí orúkọ tí mo fẹ́ sọ bèbí. Ṣé ti rí Yoshibii tó bá ti jẹ́ pé ọmọ ọgbọ̀n rẹ̀ bí it would have been better torí ní hospital ní Bro Saamu ti fún ọmọ lórúkọ. Kí n mo sọ mọ́. Tó bá jẹ́ pé ọmọ ọgbọ̀n rẹ̀ bí Adéọ̀kì ní àbásọ. Ok, ó ti wá bí bèbí kí la fẹ́ sọ. Bro Saamu wọ́n tó yẹ pé wọ́n máa ń sọ tẹ́dí bíi lórúkọ tí Yoshibii mọ́dé ti sọ pé ọmọ làwọn bí pé kò kí ń ṣe tẹ́dí bíi ẹ̀ bí àkàkùkù sọ ní nǹkan tẹ́tí sọ náà. Pé
Happy lájú ẹ̀. Kí n pe bèbí lájú òkè. Kí pọmọ yẹ yí bí. Bèbí kí pè lájú òkè. Ọkọ mi pàdúsí bèbí. Àlá burúkú ò lélẹ̀ èmi tẹ́dí bíẹ̀ ọlọ́màjẹ́ àlá burúkú àti ìran burúkú mà ní ṣe sí mi kì ọlọ́run mà ní jẹ́ kí n rá padà sí burúkú láyé mi apẹ́ kó tó jẹun mi kó máa ní jẹ̀bàjẹ́ ìbànújẹ́ ò máa ní jẹ́ tèmi mi máa ní sọkún mi máa ní ṣọ̀fọ̀ ọlọ́run máa ní jẹ́ kí n rí bí aláburúkú ìran burúkú ò ní ṣe lára mi àbí mi lè sọ̀rọ̀ kan báyìí fún Bro Saamu mi lè sọ fún wọn kò tí ń ṣe nírú mood tá a ti jọ wà yìí màá wá lọ bá wọn màá wá sọ fún wọn wípé mo lálàá mo lóyún fún wọn mo á fi bí tẹ́dí bè wọ́n yá láwọn ò ṣe mọ́ irọ́ mi ní sọ fún wọn ọlọ́run lẹ́dàá mi máa ṣàánú fún mi má má jẹ́ kó rí mi gbà bọ̀dé ọlọ́run ṣàánú fún mi o. ọlákàlà wọn lédè máa ń jẹ́ kí n rí dààmú wọn. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o. aṣọ ìṣèlú. Yoshibii. Yes, dear. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ ni o. Okay. Mo dẹ̀ fẹ́ kó dá mi lóhùn straight ní level tàjọ wa yìí. Okay. Ṣé èèyàn kan wà tó lóyún fún tó wá fẹ́ mọ̀ tí oyún yẹn sí mi lọ́rùn níwọ̀nba ìfẹ́ tí mò ń tró sí ẹ yes or no? Má ẹ̀ka prolong ẹ̀ please. Màá rògùn báyìí o. Irú ògùn wo tún lélẹ̀ báyìí? Mi ìdẹ̀ fẹ́ sọ fún yín o. Ó bẹ́tà kó sọ, ẹni tó bá lóyún fún ni kó sọ, torí mo ti rí ẹni tó lóyún fún lójú àlá. Mo rí ẹni yẹn. Ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ ni pé mo lálàá, èmi náà lálàá pé mo lóyún. Mo lálàá pé mo lóyún pé nígbà tí mo dẹ̀ máa bímọ yẹn. Mo wá fọmọ yẹn bí tẹ́dí bíẹ̀. Òye mi, ilé ìrẹ́ tí wọ́n ń sọ yìí. Ó fọmọ yẹn bí bèbí. Èwo ló gún àlánú lé ìbá ìwo ni gbogbo orí burúkú iná. Ìjọ́ wo ni mo ìbọ̀nú àláwẹ̀rẹ̀ kan tán ìwà sọ fún mi, ìwọ tó wá jẹ́ alálà. Mo ti ní problem pẹ̀lú relationship ọ̀tún tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí o. Torí èmi gan lálà, èmi ò dẹ̀ kàkún. Bí mo èjì báyìí mo lálà pé bí mo èjì lójú àlá yẹn, mo ìrántí àlá tí mo lá. Mo rí tó kó bèbí jọ́lẹ̀ pé òun ta bèbí. Medium, large, small. Àwọn bèbí yẹn pọ̀ gan tó ń ta, àwọn tẹ́dí bíẹ̀ tó ń ta pọ̀. Ó dẹ̀ ní pé iṣẹ́ tí mò ń ṣeré o, pé àwọn ọmọ mi ni mo kó lẹ̀ tí mò ń ta yìí. Ó dẹ̀ ní pé ọkọ mi gan ló ń support mi, ó dẹ̀ náwó báyìí, ọkọ ẹ̀ dẹ̀ ń bọ̀. Èèyàn tó wà bẹ́ẹ̀ tó gún. Ọkọ ẹ̀ ń bọ̀ wọn ọ̀rọ̀ ọkọ ẹ̀. Tọ́kọ ẹ̀ fi dọ́dọ̀ wọn rí. Torí ọkọ ẹ̀ ò ga tó tán ẹ̀. Ọkọ ẹ̀ ò ga tó tán ẹ̀, ó tún wà gbádá. Bàtà tó wọ̀ gùn tó mí. Bẹ́ẹ̀ rìn nì. Ẹ sà, ibẹ̀ yìí lọ kọ́ Yoshibii òní yẹ. Ẹni kọ́. Kí ló ní tẹ̀ wọ́ báyìí? Ó ní ìtókù nù bàtà òun yẹn, òní Yoshibii fi ń jẹun. O tí mo rí nìyẹn, ìtumọ̀ ẹ̀ ni wípé gbogbo tó ní láyé lọ́run òun ni wọ lójú àlá yẹn. Má kó bá mi o. Tó bá jẹ́ pé nǹkan kan mi ti wà tó ti yẹ ń sìn, ọmọ kẹfẹ́ mi mo ti jù sódò tipẹ́tipẹ́, mo dẹ̀ ti ń fẹ́ mú kúrò níbi tó wà. Ṣé kí n jù padà sódò? Rárá Bro Saamu, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ wo tí mo ṣe wà yìí tí n bá tiẹ̀ máa lóyún fún anybody Bro Saamu, ẹ̀yin ló máa jẹ́. Mi lè lóyún fún any other person yàtọ̀ sẹ́yìn. Mo ti ní doubtful of mind o. Torí kò yé mi o, èmi ò mímí njó tó bá lé mi ò ń jẹ́ o. Bí mo ṣe wà ní level tí mo wà látijọ́ ọkàn mi balẹ̀ mo nísinmi o. Mi ní fẹ́ kí èèyàn kankan kó máa believe pé òun fẹ́ máa ṣàgùn sí mi torí èèyàn kankan o. Èwo ni kí ìwọ náà tún sọ pé o lálàá pé o bímọ, o lọ ń bí tẹ́dí bí ẹ̀, o ń bí bèbí. Èmi náà dẹ̀ tún lálàá pé o ń ta bèbí.
baby mo dẹ̀ tún rọ́kọ ẹ ọkọ tèmi kò yé mi o àwọn tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn àwọn tó bá rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń burú tó wọ́n àbílí pé lọ́wọ́ ọjà ọwọ́ wọn ò ní tóyọ̀ pọ́wọ́ wọn ò ní fẹ́ tó mi inú kan lò bọn àbí kan làdá kò ní pè mí o. Bro Saamu kò séèyàn kankan bí kankan irú kí ni lè báyìí ẹ wo Bro Saamu tí bá tiẹ̀ máa lóyún ẹ̀yin ni máa lóyún fún omi lè lóyún fárara ọlọ́mọ yẹn kémi lóyún fárara ọlọ́mọ má jẹ́. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o. Hello mọ́mí. Mọ́mí mi ti lè sọ ọ́ bẹ́ẹ̀ ni táwọn náà wà mí báyìí. Mọ́mí ẹ ṣàmọ̀ pé ọlọ́run ló máa darí sọ bẹ́ẹ̀ ó lè yá ó dẹ̀ lè pẹ́ so mi ti lè sọ mọ́. Yes ma. Hello mọ́mí ẹ má dá lóhùn a máa dé títí alẹ́. Ṣé fẹ́ gbé church lọ bọ̀ mí? Ẹ kú jókòó ẹ jọ sọ bẹ́ẹ̀ nǹkan. Wọ́n ti dé o àwọn náà là ń dúró dé ó dẹ̀ ní 4 o'clock ní program máa bẹ̀rẹ̀. But this is past 4 already. Ẹ káàsán. Ojú yìí ti wá dán. Ẹ ti rí kan tí wàá tóbi ju tẹ́lẹ̀ lọ. Ṣé mi ò tóbi tẹ́lẹ̀ ni? Ṣojú mi ò dán tẹ́lẹ̀ ni? Ẹ wò ó ṣó pé ọkàn yín ti balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Praise the Lord. Ó máa dára fún wa lórúkọ Jésù. Ẹ má bínú torí Ọlọ́run pé mo pẹ́ díẹ̀ o. Kó lè dáa fún gbogbo wa náà ni. Á dẹ̀ dáa fún wa lórúkọ Jésù. Àmín Jésù. Mo ní Jésù láyé mi. Mo ní Jésù lọ́kàn mi. Mo ní Jésù láyìíká mi. Mo ní Jésù níbi gbogbo. Mo ní Jésù láyé mi. Sọ bẹ́ẹ̀. Mo ní Jésù lọ́kàn mi. Sọ bẹ́ẹ̀. Mo ní Jésù láyìíká mi. Mo ní Jésù níbi gbogbo. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o. Pásítọ̀ sọ bẹ́ẹ̀. Mo fẹ́ sọ yìí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní peace. Mo pé anything tí èèyàn bá fẹ́ ṣe in this life tí ò bá ní àlàáfíà kó má dàbí ẹni pé èèyàn sáré lásán ni. Ṣé rí ẹnu ọjọ́ mẹ́ta yìí unexpected love tí Bro Saamu tó bẹ̀rẹ̀ sí ní show mi ó jẹ́ kí n ní peace ó jẹ́ kí n ní fọkànbalẹ̀ ó jẹ́ kára mi yá gágá ifá bọ́n ṣe ń ṣe sí mi gan inú mi dùn ṣùgbọ́n ó ní àwọn àlá kan tí mo wá ń lá lẹ́nu lọ́lọ́ yìí tí mo dẹ̀ mọ̀ yí pé ọmọ pẹlẹbẹ yẹn ó máa ní ṣe pẹ̀lú àlá yìí òun ló sì wà nídìí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ òun ló instigate àwọn nǹkan kan because àwọn àlá yẹn ó strange sí mi nígbà tí mo dẹ̀ tún wá sọ pé mo tún ní peace tí mo tún wá ń lárò àwọn àlá báyìí ẹjọ́ sọ bẹ́ẹ̀ báwo ni mo ṣe máa lálàá ìpè mo lóyún mo bímọ mo á bí bèbí. Ẹ bí bèbí bíi ti báwo. In fact ẹ̀yin gan wà lójú àlá mi yẹn. Èmi fúnra mi tún wà lójú oorun yín. mo máa ń bẹ̀. Ẹ̀dùn ṣé mo wá ń sọ bèbí lórúkọ ni àbí kí ni. Rárá o in fact àti ìbàdé ọjọ́ ìsọmọ lórúkọ ó sì kù few days. Tẹ́ fi tají ẹ ní sùúrù ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé àti ibi tẹ́ ẹ ń bọ́rọ̀ lọ gbogbo ẹ̀ ló yé mi. Ṣé ẹ rí ọ̀rọ̀ àlá ó póríṣiríṣi ìtumọ̀ àlá náà ó póríṣiríṣi bọ́lọ́ ń ṣe máa ń ṣe iṣẹ́ òun ló yé o. Ṣé ẹ rí lè tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó yé Ọlọ́run kí n tó go deep nínú ìtumọ̀ àlá tẹ́ ẹ sọ yìí Bro Saamu ǹjẹ́ nífẹ̀ẹ́ wọn. Ṣé ẹ rí tá bá ń sọ̀rọ̀ Bro Saamu tó bá sọ pé kí n ṣe ìwé lórí ọ̀rọ̀ Bro Saamu láti ìbẹ̀rẹ̀ ayé wọn mo lè ṣe tó bá sọ wípé kí n wá sọ nípa Bro Saamu àti nǹkan tí wọ́n lè ṣe in the next years mo lè sọ because mo mọ̀ Bro Saamu dáadáa mo mọ̀ wọ́n gan ni tó bá tún wá sọ pé mo like Bro Saamu àbí. Sister Yoshibii sá. kì í ṣe pé tán bá tún wá sọ pé ibẹ̀ yìí lẹ jókòó síwájú mi ẹ̀yin náà ni mò ń bi léèrè ẹ̀yin gangan fúnra yín ṣe é like Bro Saamu. Bẹ́ẹ̀ni mo love. Ó nìyẹn bẹ́ẹ̀ yẹn ń sè é ṣé wàá rí àdúrà lẹ máa gbà o ẹ máa kúnlẹ̀ tẹ́ ẹ máa bẹ Ọlọ́run wípé kí ìfẹ́ Ọlọ́run lórí ayé yín
kọ́lọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ. Ṣé bẹ́yìn rèé single ni bọ̀dá Saamu single ni wọ́n? Tó bá jẹ́ pé Ọlọ́run dá ẹ̀yin dúró torí bọ̀dá Saamu ńkọ́? Tó bá jẹ́ Ọlọ́run dá bọ̀dá Saamu dúró torí tiyín ńkọ́? Òun lè ti ń rẹ́rìn tínú yín dùn. Nínú yín dùn yìí. Ẹ nífẹ̀ẹ́ bọ̀dá yìí kì í ṣeré o. Ẹ wo àdúrà yín àgbà, ojú òde ní tì yín. Ìfẹ́ ọkàn yín ní rere tó bá bá ìfẹ́ ọkàn Ọlọ́run mu, Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run á gbé orúkọ yín ga ìgbà ọpẹ́ wa. Àmín Jésù. Nítorí ìránṣẹ́ ẹ̀yin Sister Yoshibii, á gbé yín ga ìgbà ẹ̀yìn wa. Àmín Jésù. Wọ́n sátọ̀ yín wá o. Kábọ̀ kan ò sí níbẹ̀ o. Wo ọ̀rẹ́ mi ìbá ní kó fi ọmọ tó ń fẹ́ yẹn ó mi bá ní kó fi sílẹ̀. Kí n fi sílẹ̀. Bọ́ èmi àtọ́mọ yìí ti jọ wà gan. In fact a ti tó 3 years tá ti jọ wà. 3 years ẹ ti jọ wà. Wo nínú kó fi sílẹ̀ ń sìn àbí kó fi ọdún 3 sunkún. Àwọn kan bẹ́ẹ̀ afárámọ́ kan bẹ́ẹ̀ ni o. Kí n fi sílẹ̀. Nǹkan tí mo rí ń bẹ̀ ò dáa rárá. Ọlọ́run ní ilé parọ́ fún ẹ. Ẹ̀gbọ́n náà tí mo sọ fún yín yẹn lélẹ́yìn. Ṣẹ̀rí máa yẹn kò sí ọ̀rọ̀ tó bá sọ fún yàn ní ayé tí ò kì í ṣe. Àsọ̀rọ̀ ṣẹni máa tẹ̀ wò. Wàláì. Ọmọkan ẹja dìbẹ̀ ẹja dìbẹ̀. Yes. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra sà. Ẹ pẹ̀lẹ́. Adúpẹ́. Rántí ojú ìsà. Rárá. Ṣé rántí ọjọ́ tí ẹ rí èmi àti ọ̀rẹ́ mi ní field tá a fi ń gbá bọ̀? Ẹ sọ fún ọ̀rẹ́ mi lọ́jọ́ yẹn pé kó má pẹ́ tó máa fi kú lórí field yẹn, bọ̀ kò dá yín lóhùn. Bẹ́ẹ̀ ṣe lọ yẹn 10 minutes after ọ̀rẹ́ mi yẹn ṣubú. Ṣé rí ọ̀rẹ́ mi yẹn sà? Ó lo good 1 month ní hospital kó tó di pé ààrẹ yá. Ọjọ́ tí n bá tún rí ẹ̀yìn ọ̀rọ̀ tẹ́ bá sọ màá gbàgbọ́. Ó tó bẹ́ẹ̀. Wàláì. Ọlọ́run ti ṣeun ní bínú sí mi ni mi kí n fi bẹ́ẹ̀ rántí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyẹn mú ẹ má bínú. Bọ̀dá sá ẹ má bínú o bọ̀ kó bá da tí ẹ bá lè sá fún iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ òkúta tẹ̀ ń ṣe yẹn ẹ yẹra fún ẹ má ṣe mọ́. ọ̀rẹ́ kí la ṣe jọ sọ bí mo ṣe ń bọ̀ yìí. wá fàrẹ̀ balẹ̀ ẹjọ́ sà kí wà ní ọ̀nà àbáyọ. ẹjọ́ solution. ẹ má bínú wọn ò fi ọ̀mí ju báyẹn lọ bọ̀ ẹ lè ṣiṣẹ́ mi o ẹ wá iṣẹ́ mi tẹ̀yàn máa ṣe ṣùgbọ́n iṣẹ́ òkúta yẹn gangan ẹ má ṣe mọ́ kò dáa fún yín rárá ẹ má ṣe mọ́. Ẹ̀gbọ́n òun lè ti gbóyè jẹ́ màá lọ. sórí tèmi ló jẹ́ mi ò ní parọ́. kí ló dé tẹ̀yìn ká ọ lórí ànírógún ẹkúnnù community o. bọ́dá ẹ má bínú mo rí i pé ẹ ń gbèrò nǹkan kan lóòótọ́ ìgbẹ̀yìn ẹ̀ dáa ṣùgbọ́n ewu pọ̀ ń bẹ lọ́pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ ẹ rò dáadáa ẹ jọ̀ọ́ ẹ rò ó gbèrò gan ẹ jọ̀ọ́. ṣé o ti gbọ́ ohun tó sọ ìwọ ló ń bá wí. rárá o ẹ̀yin ni mo ń bá wí o Bro Saamu ẹ̀yin gangan ni mo ń bá sọ̀rọ̀ sà. èmi. bẹ́ẹ̀ ni ẹ̀yin gangan ni ẹ̀yin ni. ṣáwọn ẹbí ẹ ti mọ̀ kó ń gbèrò nǹkan kan wípé gbẹ̀yìn ò ní dáa má ṣe dóngóyárò táwọn èèyàn fi ń rún rí lọ́jọ́ sí níwọ̀ kí mọ́lẹ̀ ní ẹ́rà yìí ṣé fún ẹ lówó kínní. ẹ ṣáà fi sọ́kàn. Bro Saamu ní ṣòro ohun tí bọ̀bọ̀ yẹn sọ kí lè rí sí. kò sí méjì tó ń sọ ọ̀rọ̀ Yoshibii ló ń sọ. kí lè ń wá rò. kò sí kókó tí mo fẹ́ rò ká tiẹ̀ pa ọ̀rọ̀ Yoshibii tì sórí ní life tá a wà yìí ẹni ìgbésẹ̀ téèyàn bá fẹ́ gbé kò sí ìgbésẹ̀ tó fẹ́ gbé tí ò lógun wájú tí ò ní challenges kan bó ṣe lè wò kó rí sórí ìgbàgbọ́ determination àdúrà ó lè yàn fi ń kojú ẹ̀ ìyí tó ti dá gan lọ́wọ́ bẹ̀rẹ̀ èèyàn kò ṣòro àìmọye kọ́pù tó lọ sí ọ̀dọ̀ pásítọ̀ táwọn méjèèjì kúnlẹ̀ síwájú pásítọ̀ tí pásítọ̀ sọ fún wọn pé ẹ máa lọ lálàáfíà ìgbéyàwó yín dà wọn ló wọ́n yí ẹ̀kan tó túká ìmí ìdẹ́ wà tán mórúkọ lọ́dọ̀ pásítọ̀ tí pásítọ̀ ní pé ẹ má fẹ́ra yín o wọ́n ìwà dọ̀la ọmọ wọn ti ń bímọ ńlé ọkọ àwọn méjèèjì dẹ̀ sì jọ wà àìmọye ogun tó máa ń wà nínú ìgbésẹ̀ téèyàn bá fẹ́ gbé courage àdúrà àti gbìyànjú ńlá ó lèèyàn fi ń borí ẹ̀ o
ó nìyẹn ọ̀rọ̀ Yoshibii ọ̀tọ̀ àmú yẹn náà lọ́tọ̀ mo mọ̀ kóun ló sọ̀rọ̀ pa ẹ̀ wàá gbìyànjú lórí ẹ̀ that's it. ọpọlọ yín ò ní dọ́bà ó nìyẹn o. ìran ajá kan lè kàn ìran ògòǹgò kan ò ní fò lójú òfurufú bí n pé o máa dùn ní alààyè ni ó nínú òkú. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.